وصيتك في الورى لا شك معروف الشيخ رضوان سر الشيخ حمنيق يا مرحبا بك يا من وصله شرف تبقى مدى الدهر بالخيرات داهمة بجاي بمدل من بالنور محفوف آمين بجاي بمدل من بالنور محفوف. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي جعل المقامات لأهل الكرامات حمدا يزلفنا إلى مقام الأسنى ويتئفنا ببركات أسمائه الحسنى والصلاة والسلام على سيدنا وحبيبنا ومولانا محمد نور الدارين ووارد الكونين وسيد الثقلين وإمام الحرمين الشريفين وعلى آله وصحابه ومن نهج مسلكه إلى يوم الدين آمين. Ada ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ṣé Ọlọ́run ti ṣoore fún wa mọ́ nìyí ni? Alhamdulillah. Ẹni tọ́lọ́run ṣoore fún lónìí tí ó ṣe fún lọ́la kó jẹ́ àjọ dìde lẹ́lẹ̀ kan náà kájọ kí Ọlọ́run láàrin ìṣẹ́jú kan. Gbogbo ẹni tí ò ríra rẹ̀ tí ò wó pé bóun ti tó mọ̀mí ni mọ́tì bílíọ̀nìyà ni mí Ọlọ́run tú ọlọ́ dìde fọlọ́run. Ká sọ pé la ilaha illallah. La ilaha illallah Muhammadun Rasulullah. La ilaha illallah Allah. La ilaha illallah Allah. La ilaha illallah Allah. Muhammadur Rasulullah. La ilaha illallah. Ọlọ́run jẹ̀dá lọ. Ọlọ́run jẹ̀dá lọ. Ó jọ olówó ayé lọ. Ó jọ ọlọ́lá ayé lọ. Ó jọ ọkùnrin láyé lọ. Ó jọ obìnrin láyé lọ. Ó jòṣó ayé lọ. Kódà ó dàjẹ́ ayé lọ. Ó jẹ bèrè láyé lọ. Ó jọba Sanjọ́ lọ. Ó ju Buhari lọ. Ó tún ju Musa lọ. Ó tún ju Jésù lọ. Ó ju Muhammad lọ. Ó ju ẹni tí ń gbé mú lọ. Tí kò mọ̀ pé kí ni mú. Ipò yóò kalẹ̀. Ọlọ́run jẹ̀dá lọ. Allah. La ilaha illallah Allah. Allah. Muhammadur Rasulullah. La ilaha illallah. Ọlọ́run jù ẹ́ lọ. Ó jù ẹ́ lọ. Ọlọ́run jù mí lọ. Ó jù gbogbo wa lọ. Ó jòṣó ayé lọ. Ó dàjẹ́ ayé lọ. Ó dé bèrè láyé lọ. Ó jọba Sanjọ́ lọ. Ó ju Buhari lọ. Ó ju ẹni tó ń gbé mú lọ. Tí kò mọ̀ pé kí ni mú. Ipò yóò kalẹ̀ wá. Ọlọ́run jẹ̀dá lọ. Allah. La ilaha illallah Allah. Allah. Rasulullah. La ilaha illallah.
ẹ̀jẹ̀ sọ pé Allahu akbar. Allahu akbar. ẹni bá máa pọ́lọ́ tóbi dáadáa kó sọ pé Allahu akbar. Allahu akbar. ẹ̀jẹ̀ ni Allahu akbar kabira. Allahu akbar kabira. ẹ̀jẹ̀ àjòkólẹ̀. yá fi kalẹ̀ sí i. a ti fi ọlọ́run kí ànábì. sallallahu alayhi wa sallam. ìjókòó ànábì la wà yìí lọ́dọ̀ aláàjì wa afáàgbà Sheikh Muhammadu Yusuf ọmọ ara ẹ sọ pé adamallahu hayatahu ẹ dáhùn ẹ bá ń wíwẹ̀ dáadáa ẹ bá ń wíwẹ̀ lẹ́ẹ̀kan sí i afáàwọ̀ àgbà ọmọ ara ẹ kú oríire lára ìfẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. walau kunta bi ọ̀kàrẹ̀ min nuqtatil bahi khafudatan rufi'ta ila ma lam tanaliu bihilatin. ìfẹ́ ànábì òun ló ń bí oríire fún àfáàwọ̀ ọmọ ara walau kunta bi gbogbo gbáfáwọ̀ ọmọ ara ní ìfẹ́ ànábì ni. nuqtatil bahi khafudatan rufi'ta ila ma lam tanaliu bihilatin. rufi'ta ila ma lam tanaliu bihilatin. tẹ́yìn bá wà ń pariwo ànábì tẹ́yìn bá ń polongo ànábì tẹ́yìn bá bí ànábì lérí sallallahu alayhi wa sallam. wọ́n mọ̀ wá wo ẹnìyẹn pé ṣó níwà ànábì àbókò ń fa ànábì jẹun lásán ni. àwa wo ayé aláàjì wa Yusuf ọmọ ara a rí ìfẹ́ ànábì a tún rí ìwà ànábì lára wọn. yẹ́tẹ̀hí hubba rasuli walam yakun. ẹlòmíín lóhun nífẹ̀ẹ́ ànábì àmọ́ kò níwà ànábì. bisunnatihi mustamusikan fahuwa kadhibun. kò dẹ̀ sí nǹkan tọ́lọ̀ fi ròyìn àná Muhammad tó ju ìwà dáadáa lọ. nínú wà nábì ni mo fẹ́ sọ díẹ̀ fún wa tó wà lára fáwọn ọmọ ara. nínú wà nábì yẹn ló gbé wa débi ìwà tí àfàwọn ọmọ ara ní. àfàwọn ọjà sọ pé mágínẹ́ẹ̀tì a máa ń wọ́ irin àmọ́ mágínẹ́ẹ̀tì kéékèèké tá a bá wọ́ irin àwọn bíléèdì bíi razor blade bíi ìṣó kéékèèké irú ẹ̀ ní mágínẹ́ẹ̀tì kéékèèké ó máa wọ́. mágínẹ́ẹ̀tì ńláńlá mágínẹ́ẹ̀tì tó lè wọ́ nǹkan ńlá tó lè wọ́ irin ńlá mágínẹ́ẹ̀tì yẹn náà máa tóbi gan. mágínẹ́ẹ̀tì ìfẹ́ ànábì òun ló wọ́ wa wá bí. mágínẹ́ẹ̀tì ìwà tí a fọ àwọn ọmọ àrájogún lára ànábì òun ló gbé wa débi àwọn bàbá wa máa ń kọrin pé bí kéwú ló bá ké nílé ayé bí iṣẹ́ òwò lọ́lọ́run bá pè lọ́nà rẹ̀ ṣètọ́jú ẹ̀mí rẹ̀ kó dàníyàn rere bí ẹ̀kọ́ ni lọ ẹlòmíì ò níwà dáadáa ìwà lọ́lọ́run fi ròyìn ànábì wa Muhammad láàrin ìṣẹ́jú kan بعد الاستعاذة والبسملة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́run kí ànábì ni ó ní wa innaka la'ala khuluqin adhimin wa innaka la'ala khuluqin adhimin. wa innaka la'ala khuluqin adhim. Masha Allah. wa innaka la'ala khuluqin adhim. àṣebí tó dúró bá lè mú wà nábì àṣàwọn tí wọn ò jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tí wọn ò gba ìsìláàmù tẹ́lẹ̀ àṣẹ wọn ò tẹríba fún ìsìláàmù wọn wọnú òfin ìsìláàmù wọn mọ̀ ṣe ìsìláàmù. ẹ wo bẹ́ẹ̀ ṣe rí yìí bí aláàjì wa ọmọ àrà ṣe dáa tó tí wọ́n dùn tó tí wọ́n rẹwà tó yìí bí agbára yìí ṣe tóbi tó tó funfun tó yìí aláàjì wa ọmọ àrà ò ní jìnnà sílẹ̀ táwọn afọ àwọn bá dé. ọlọ́run ti ṣe nǹkan kan fẹ́ lómi ìgbéraga ti ba ayé ẹ̀ jẹ́ àfàwọn ọjà sọ pé kò jẹ́ nǹkan kan gbádùn ládùúgbò mọ́ mọ́tò 350 náà ló rà mọ́tò tó yẹ pé tó bá sítáàtì rẹ̀ nílé kẹta wọ́n ti mọ̀ pé àfa ti fẹ́ jáde efin mọ́tò rẹ̀ ó ti jí wọn nílé kẹta ariwo mọ́tò rẹ̀ ó ti dọ́dọ̀ wọn nílé kẹrin irú mọ́tò yẹn ló wá rà tó jẹ́ wọn gbádùn ládùúgbò mọ́. walaw kunta bi.
gbogbo oore tó lọ ṣe fún àfa wa gbogbo oore tó lọ ṣe fún àfa wa ọmọ rà lára ànábì pẹ̀lú tẹríba náà ni wọ́n fi ń lò. rufita ilama lamutana liubi hilati. ànábì wa Muhammad ń bọ̀ njọ́ kan ó wá pàdé ìyá arúgbó kan lọ́nà ẹ̀ ń bá fẹ́ràn ànábì kó yóò ń bọ̀ ànábì dáadáa kí n gbọ́. àléyá asimatun minal yatobi ìyá arúgbó tá ànábì pàdé yìí díẹ̀ nínú wà ànábì tó jẹ́ ìwà tẹríba. ìyá arúgbó tá ànábì pàdé yìí oru igi lérí ànábì wa pàdé ìyá arúgbó náà alájọ ọjà sọ pé ànábì wa gbàgì lórí ìyá arúgbó náà ànábì Muhammad fa ànábì wa gba igi lórí ìyá arúgbó náà ànábì wa gba ìyá arúgbó náà ó ń bá gbégi náà lọlé wàlẹ̀ àjùzù tùrìṣìdù yaminan wa yasaran ìyá arúgbó yìí dúró lẹ́yìn ànábì ó wá ń fọ̀nà mọ́ ànábì pé báyìí ni kò gbà báyìí ni kò gbà ànábì sàn tọ́ bí ayé tí yóò tọ́ tó fi gbégi délé fún ìyá arúgbó náà ẹ bá yóò bá ní Muhammad alájọ ọmọ ara gbàtà ànábì gbégi náà délé gẹ́gẹ́ bí pé téèyàn bá ṣèyàn lóore èèyàn dúpẹ́ ni ìyá náà wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ ànábì ẹ bá yóò bá ànábì ibi jókòó ànábì làwa yóò bá ànábì kí ni omi ó dùn dáadáa. ìyá ìwà fẹ́ dúpẹ́ lọ́wọ́ oníṣẹ́ ọlọ́run Muhammad lórí ipá ànábì gba gbégidélé kò mọ ẹni tó bọ̀ ń gbági kò mọ̀ bá ànábì Muhammad ni. ẹ wò wà ànábì ẹ wò tẹríba ànábì ìgbà tó gbégi náà délé ìyá ìwà fẹ́ tọwọ́ bọnú ìgbànú àwọn arúgbó ṣe mọ̀ pé ìgbànú ni wọ́n máa ń lò ìyá ìwà fẹ́ tọwọ́ bọ ìgbànú ó tọwọ́ bọ sí ibùkínní kò rí gangan bẹ́ẹ̀ ó tún ṣí sí ibùkejì lábẹ́ sí ibùkínní náà kò rí gangan níṣà ànábì ní ìyá kílẹ̀ ń wa ìyá ni mo fẹ́ fún ọ ní owó kó fi ra omi nítòsí ìjọ mi lójú púpọ̀ kò mọ ànábì rí kò mọ ẹni tó ń pè láàrin Muhammad kò mọ̀ pé ànábì lòún pàdé àmọ́ ẹni tí ń dúró ànábì tẹ́lẹ̀ ànábì wa ní ìyá ẹ filẹ̀ mi ò bá yín gbégi torí owó ẹ̀kọ́ tí Islam kọ́ mi ni mo wù sí yín kíní wá ṣe ìyá ilé mọ̀ ó tóbi lójú ìyá náà ìyá ìwà ní tọ́ ọba wa gba owó oore kan bẹ tí mo fẹ́ ṣe ọ́ ìwọ ọmọ mi ẹ̀yin wà ànábì dáadáa olóore kan bẹ tí mo fẹ́ ṣe ọ́ ìwọ ọmọ mi tọ́ ọba gba owó oore tí mo fẹ́ ṣe ọ́ yìí ọ́ gbà kọ́ ọ sì tẹ̀lé ìmọ̀ràn náà mo fẹ́ fún ọ ní ìmọ̀ràn kan ǹjẹ́ kí ni ìmọ̀ràn náà aláìjọ ọmọ rà ó bá wí fún ànábì yìí pé ọmọ kan ń bẹ wọ́n ń pè ní Muhammad ìlú Mọ́kà yìí náà ló wà ọmọ Kùrẹ́ṣì ọmọ Háṣímì ni ọmọ náà ní ìgbéraga púpọ̀ wọ́n máa ń ròyìn ọmọ náà wípé kì í ṣọmọ dáadáa àwọn bàbá wa wọ́n ní ẹ̀sìn tí wọ́n ń sìn tẹ́lẹ̀ ọmọ náà ló dé tó mú ẹ̀sìn kan tá a mọ̀ tẹ́lẹ̀ ó mú wá ó ní ká máa pe Ọlọ́run kan àwọn bàbá wa ó ní iye Ọlọ́run tí wọ́n ń sìn tẹ́lẹ̀ wọ́n ń sìn Látà wọ́n ń sìn Mànátà wọ́n ń sìn Ùzá gbogbo àwọn Ọlọ́run yìí ní sì ń dá wọn lóhùn ó ní ìmọ̀ tí wọ́n fún ọ ní pé tó bá pàdé ọmọ náà ìdàrọ̀ èyíta wùfàlà tó sọ díkìwù ẹ̀yìn ògbà náà Muhammad ó ní ìdàrọ̀ èyíta wù gbogbo ọjọ́ tó lọ́n bá ti ní o pàdé ọmọ náà fàlà tó sọ díkìwù má gbàdọ̀ o ó ní wọ́n ní kì í ṣe yẹn gidi o ìmọ̀ràn tí mo fẹ́ fún ọ nù kò sì mọ̀ pa ànábì lòún bá wí ànábì bá kọjú sí arúgbó yìí padà pé ìyá ǹjẹ́ tó bá rí ànábì tó ń wí ǹjẹ́ tó bá rọ́mọ tó ń wí sọ̀dàmù ìyá ní mọ́ra ẹ̀tù kọ́tùn ó ní mi ò rí mi ò dàmú mi ò dẹ̀ fẹ́ mọ̀ mi ò fẹ́ mọ̀ ọmọ burúkú tí ò ní tẹríba mi ò fẹ́ mọ̀ ó ní mi ò fẹ́ mọ̀ ànábì bá kọjú sí àná padà pé ana Muhammadun ana Muhammadun ana Muhammadun ana Muhammad anabi ni ana Muhammad anabi ni èmi lọmọ tán wí yẹn èmi lọmọ tí wọ́n sọ yayi ni ahanta Muhammad ṣé wọ́n ni Muhammad anabi lèmi ni Muhammad ó ní nkúntà tó bá jẹ́ pé wọ́n ni Muhammad tí wọ́n wí ó ní látò ní ìlọ ashhadu an la ilaha illallah ala annaka ala khuluqin aziz ó ní mo gba ìsìlámù lónìí látara ìwà dáadáa tó ní ló jẹ́ kí n gba ìsìlámù. àṣé ojú ẹni tí ò bá ní wà láyé tí ò bá ní tẹríba láyé kò lè kó àwọn èèyàn jọ. aláàjì wọn máa rà ẹ tẹ́wọ́. ìwà nábì náà láwa bá lára aláàjì wọn máa rà
yẹn ló gbé wa débi kọ́lọ̀ ń kó wọlé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. alhaji wa Yusufu ayé ti mọ̀ yín olóhùn fi anabi tí ìfi anabi dẹ̀ ń bi oore sínú ayé yín gbogbo ń tẹ́ fi dọ̀tá anabi ọlọ́mọdé ó kàn yín láyé ọlá Mustapha anabi lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ ń wọlé anabi kó jẹ́ ẹmọ gaasi kọ́lọ̀ ń wọlé Al-Qur'ani kó jẹ́ ẹmọ gaasi láàzìlì tàtẹ̀rì fúlù fi àsùwábì àfíyàtì mọ̀ọ́síyàtì bìtìrọ́ọ̀sì alhamdi wa ní àmì. لا زلت ترقى إلى أعلى الأولى أبدا وكسك الله في دارين بالمنن وكسك الله من دارين بالمنن. orin àdúrà fún Alhaji wa Yusuf ọmọ ara àwọn onílùdà ká sọ pé àkọ́kọ́ ní tìjú pẹ̀lú tẹríba. àkọ́kọ́ ní tìjú pẹ̀lú tẹríba. ìtẹríba wà láti wọ ọmọ ara ó pọ̀ púpọ̀. àkọ́kọ́ ní tìjú pẹ̀lú tẹríba. àkọ́kọ́ ní tìjú pẹ̀lú tẹríba. nínú àkàsọ̀ tẹ́dà lè fi gòkè. nínú àkàsọ̀ tẹ́dà lè fi gòkè. ọmọ ara Alhaji Yusufu ọmọ ara Alhaji Yusufu wọ́n tẹríba fọ́lọ́hun gbé wọn ga ọmọ ara ẹjọ́ ọmọ ara àkọ́kọ́ ní tìjú pẹ̀lú tẹríba. àkọ́kọ́ ní tìjú pẹ̀lú tẹríba. àkọ́kọ́ ní tìjú pẹ̀lú tẹríba. ẹ má bọ́ ta. àkọ́kọ́ ní tìjú pẹ̀lú tẹríba. 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 nínú àkàsọ̀ tẹ́dà lè rí gòkè. nínú àkàsọ̀ tẹ́dà lè rí gòkè. ọmọ ara Alhaji Yusufu ọmọ ara Alhaji Yusufu wọ́n tẹríba fọ́lọ́hun gbé wọn ga. wọ́n tẹríba fọ́lọ́hun. a sọ pé Haji Yusufu kò ní kú. Haji Yusufu kò ní kú. Haji Yusufu kò ní tẹ́. Haji Yusufu kò ní tẹ́. títí làwọn máa ṣàdúrà. títí làwọn máa ṣàdúrà. ohun mẹ́ta lẹ̀dá ń wá. ohun mẹ́ta lẹ̀dá ń wá. ọmọ ara ẹ̀dá ń wò ó. ẹ̀dá ń wò mọ́. ẹ̀dá ń wò mọ́. ẹ̀dá ń wá túbọ̀ tán. ẹ̀dá wa túbọ̀ tán. ọmọ ara kí ikú má pa yín. ikú má pa yín. kí ikú má pa mí o. ikú má pa yín. ọmọ ara káwọn má ṣe yí ẹsẹ̀ wá. àrùn má ṣe yín. káwọn má ṣe mí o. àrùn má ṣe yín. ọmọ ara kí ìyá má jẹ yín. ìyá má jẹ yín. ìyá má jẹ mí o. ìyá má jẹ mí o. kájọ máa ṣe eré wa lọ. kájọ máa ṣe eré wa lọ. ẹ̀jẹ̀ mi nìyẹn kí n gbọ́. ẹ̀jẹ̀ mi nìyẹn kí n gbọ́. Fájì Yusufu ìtúwó nìkan tún ìṣe. ìfàlú nìkan fàyè mára. àìrí ló kókó ara gbogbo méjì ọ̀tá bàbá gbogbo mẹ́fà ọ̀tá wáṣẹ́ ọmọ ara orí ló túmọ̀ ẹnu gbogbo ọ̀nà ní túmọ̀ ẹsẹ̀ ọmọ ara ìmọ̀ tún ìmọ̀ jọ ìmọ̀ ẹni wọn kì í dalẹ̀. táwọn bá lọ bẹ́lẹ̀ mọ́ ọmọ ara wọ́n bí lóye ẹlẹ́mọ́
wọ́n fi joyè alárè àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ ọmọ wọn wá jọ pẹ́ mọ́ ẹ̀ẹ́mọ́ olóko jẹ́ wọ́n ń pa Akíntọ́lá Akíntọ́lá wọ́n ń pa Jíyọ̀dá ọmọ àkàlà mọ́ba wọ́n ń pa Jísàkádàdé ọmọ ìjẹ̀bú bẹ́ẹ̀ ó tó olùbẹ̀rẹ̀ ajagun lòlòdì ọ̀rọ̀ tó bá ṣe pé tiẹ̀ ájì Yúsúfù tó bá ṣe pé tiẹ̀ lóṣù darí jọ wí tó bá ṣe pé tiẹ̀ ọmọ rà làjẹ́ darí jọ wí àdéhùn ní kú lọ́wọ́ ọwọ́ ti ṣe gidi pàdé àdéhùn ló máa ń gbé ayọ́ ti láyé ewúrẹ́ bọ́lọ́dà kò má padà lẹ́yìn rẹ̀ kó má dàdé ọ̀rọ̀ náà ọmọ àràkọ́ lọ́dà kò má padà lẹ́yìn rẹ̀ kó má dàdé ọ̀rọ̀ náà. ولا حول ولا قوة عنك بابا دوما الشيخ رضوان الله جزاك الله ما أنفقت خيرا سيروا بابا ولا منكم هم منكم لوامتا gbogbo ìjọ lórí lóko gbogbo ìjọ lórí lóko. àrùnfọlá. mo kí bàbá fọlọ́ mi lè. à ń lọ sọ́dọ̀ alájà Sayyidatu Bintu alájà Kẹ́yìnsọ́lá Bintu Raji.